ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Àwọn wèrè wọ́n ní kó máa pa Yorùbá, wọ́n ní kó ṣe Yorùbá mọ́lé o. Àwọn olórí ibú, àwọn ẹni òfò, àwọn ẹni ìyà, ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn alágbàákò èèyàn o. Ojú wọn máa le kókókókó níbi òkú àwọn ọ̀rọ̀. Wọ́n kò sùúrù kẹ́mú ọlẹ́rú. Kó tó wá kù sùúrù ní sùúrù. Ẹ̀kọ́ oníṣẹ̀ṣe lẹ́rú. Àwọn tó ń ṣèṣéde wọ́n ní ẹ kó wọn lẹ́rú, wọ́n ní ẹ ṣe wọn mọ́. Alágẹmọ ilẹ̀ Ìjẹ̀bú, Olóòlù, wọ́n ní gbogbo oníṣẹ̀ṣe pátápátá. Kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́? Ìṣẹ̀ṣe, ohun tí a ṣẹ̀ṣe nígbà tí wọ́n ṣe tí a ṣẹ̀dá ṣe ìṣẹ̀dá wa, ohun tí à ń ṣe ìṣẹ̀ṣe, ohun tí a bàbá wa tí a ṣẹ̀dá adẹ́dà àṣẹ̀dá ṣẹ̀dá wọn sí ilẹ̀ Yorùbá. Ìṣẹ̀ṣe, ohun tí a ṣẹ̀ tá à ń ṣe, àṣẹ̀dá ṣẹ̀ wá sáyé, ó ṣẹ̀ wá sílẹ̀ Yorùbá nígbà táwọn bàbá yín bá màálù sùn nínú igbó. Àṣẹ̀dá nífẹ̀ẹ́ àwọn bàbá wa, ó ṣẹ̀dá wọn sórí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Nígbà tí àwọn bàbá ti yín tí wọ́n rìn kiri tọ́jú ya lárìn ká, nọ́mádìkì ni wọ́n rìn kú. Wọ́n lè rìn láti Sókótó wọ Kàlábá. Tí Amẹ́ríkà bá ṣí ọ̀nà fún wọn, wọ́n lè rìn láti inú gbó Amẹ́ríkà. Wọ́n rìn ká ní bí orí tó ń dùn igi, bí ẹni pé àwa la ṣépè fáwọn tó bí yín, bí ẹni pé Yorùbá ló sà sí àwọn tó bí yín, bí ẹni pé Yorùbá ló kórí burúkú báwọn tó bí yín. Now àáfà ó wá ń sọ èdè Yorùbá lẹ́nu. Àwọn ọmọ Málì, ọmọ Senegal, àwọn ọmọ bọ́ọ̀lù ìlú wọn tó kọ̀ bá mi dárúkọ àwọn ìlú àwọn wèrè yìí o. Ó ní Ànábì ti pàṣẹ fáwọn fún káwọn ṣe wà mọ́lé ńlẹ̀ Yorùbá. Ogun dé o, ogun má jà, ẹgbà wá o, ogun jà o, ogun jà o. Ó ní Ànábì, ṣáwà mọ́ Ànábì rí ni? Ṣáwà jẹ́ fámílì Ànábì ni? Ṣáàmà Ànábì rí? Ẹ parọ́ fún wa títí sí. Ẹ ní Ànábì o, òun lẹ́nu àwọn Odùduwà o, ó rìnrìn àrè láti Sáúdí wá sí Ilé Ifẹ̀ ni o. Mo dẹ̀ ń bèrè lọ́wọ́ yín láti jọ yìí wípé ní gbogbo Ilé Ifẹ̀ pátápátá àárí ẹ̀dá kan tó ní jíìnì ẹ̀hùn ọmọ Sáúdí. Tó bá pẹ́ Sáúdí l'Odùduwà ti rìn wá, ó yẹ ká ti rí nílẹ̀ Ilé Ifẹ̀. Àwọn tí mú wọn máa ṣe sóró, àwọn tó máa pupa, àwọn tó máa ní irun àràbò, kò sí nílé Ifẹ̀ o. Wèrè yín ìjọba ti ń lọ sí Mẹ́kà, tẹ ti ń ṣe fídíò tẹ tó kù nílé, ẹ ti mú ẹ̀hún iPod, ẹ ti mú sínú báàgì, ẹ ń dé Káàbà báyìí. Ẹ bá wa lọ sílé Odùduwà ní Mẹ́kà, ẹ lọ bá wa ṣe fídíò níbẹ̀. Ẹ ti lọ sàárè Ànábì, ẹ ti lọ ṣe fídíò. Ẹ ti lọ Káàbà, Ajáradò, Àsùwáìdù, Òbò, Ajára, gbogbo ẹ̀ lẹ ti lọ ṣe fídíò. Ẹ bá wa ṣe fídíò ilé Odùduwà ní Mẹ́kà. A fẹ́ máa gbolé Odùduwà ní Mẹ́kà. Àwọn ọmọ Odùduwà Sáúdí rí. Ẹ wá wo wèrè yìí o. Tinubu, àkọ́bí ọmọ olódòdó, Nàìjíríà DSS. Ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀ o. Ẹ wo bó ṣe rọjú etí ló dúró wọn bí etí ehoro yìí. Ẹ bá wa gbé wèrè yìí kúrò nílẹ̀. Ẹ bá wa ṣe bí Burkina Faso, ẹ palẹ̀ mọ́ wọn. Ẹ kó wọn lọ sí Sambisa, jẹ́ kó wọn lọ jà. Ẹ bá wa lọ kọ́ lọ bá wa fèsì àwọn Boko Haram, Nàìjíríà sójà, Nàìjíríà àmì, Nàìjíríà mílítírì. Wọ́n nídìí àti rìkúùtù àwọn èèyàn bí Burkina Faso ṣe ń ṣe ní Ibrahim Traoré. Tinubu, Ibrahim Traoré ògbọ́n tó yín, owó àti lásìbọ̀nù yín lẹ́gbẹ́. Ẹ bá wa káwọn wèrè yìí lọ Sambisa, ẹ jẹ́ kán lọ jagun. Ẹ bá wa kọ́ wọn lọ Sambisa o. Ẹ̀jẹ̀ wà lójú wọn, mújẹmújẹ ní wọ́n wọ ọ̀jẹ́ láti máa gbá àárín ìlú. Àwọn wèrè yìí ò gbọ́dọ̀ máa gbá àárín èèyàn o. Ànábì, ṣáwá bá Ànábì rí ni? Ọmọ èdè olúwo l'Ànábì, ọmọ olúwo l'Ànábì. Kí ló kàn wá kà Ànábì lágbọ́lé ebo?
gbogbo rọ́ọ̀fù tẹ́ ẹ pa fún wa ó ti já o àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ o kì má bọ́ta fún ẹ àtàǹpàkò sí ni gà fi màdìkì musálẹ̀ àwọn alálẹ̀ ló ń lu everybody wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ nípadà Yorùbá jẹ́ kó mi burúkú yín lọ síbi tẹ́tí ń bọ̀ ẹ̀yin wèrè ọmọ Sùdánù ẹ kó gbogbo wèrè orí yín iná tó wà lórí yín yẹn kó lọ sí Sùdánù ẹ jẹ́ ká gbọ́ ọ̀rẹ́ mi wè ẹ wojú ojú wọn kí ni wọn máa ń le báyìí ẹ wojú ẹ̀ bó ṣe rí ojú máa ràn kókókókó báyìí ni àbáwọn bíbù yìí ń gbé ọjà ni èmi ò rí tó sọ̀rọ̀ nínú wọn rí tójú ẹ̀ jẹ́ ń tú o ojú wọn máa ń le kókó àti tó ń pretend gan tó máa lo tìláwà fún wa àbí kí ló máa ń pè é ojú wọn máa ń le ní bí ojú adó fúrọ̀ ojú wọn máa ń le kókókókókó ní àwọn bíbù yìí máa gbé ọjà wẹ́rẹ́rẹ́ àwọn bíbù yìí ń gbé ọ máa gbọ́jà Ọlọ́run ọ máa fà nǹkan àwọn ilé no wọn máa mú something àwọn ọmọ science students làwọn ilé sọ̀rọ̀ sọ́kẹ́ wẹ̀rẹ̀ nítorí láì ní kò lórí sọ̀rọ̀ olóṣì. báwọn jà ẹ̀jẹ̀ wọn lógun. jẹ́gbọ́. wọ́n kò zúúrù kẹ́mú lẹ́rú. lórí ilẹ̀ bàbá wa. wọ́n zúúrù kẹ́tìlẹ̀ mọ́ wọn lé. ẹ sì dì mọ́ wọn. ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ ti lè mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ sì dì mọ́ wọn. ẹ máa gbà mí lórí ilẹ̀ bàbá wa wá kùkúrùkù kọ́ wá àkùkọ ni wá kùlùhù ẹsẹ̀ wọn mọ́lé ẹni wọn gbọ́dọ̀ lórí ilẹ̀ bàbá wa ó ní ṣan tó dáa jẹ ó ní jẹun tó ní ẹ̀dẹ̀sì ẹ̀bí wa tó bẹ̀rẹ̀ yìí kú ọ̀lẹ́ kó tó tùlúwẹ̀ kó tó fà tùlúwẹ̀ everybody kó tó pa anybody o wẹ́rẹ́rẹ́ o ẹ̀yin tẹ́ sí ọgbà wèrè kalẹ̀ tẹ́ ẹ lọ pátí ní wíkẹ́ndì ẹ bẹ̀rù Ọlọ́run ojoojúmọ́ ni máa ń sọ fún gbogbo ìjọba tẹ́ ẹ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání nígbà àwọn pípù ló máa escape lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ sí ọgbà wèrè kalẹ̀ mò ń sọ fún yín ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ bá lọ pátí ẹ tó kù sí wọn lọ́rùn torí náà ìjọba ya wèrè kò ní. ó yẹ kí ni ẹ̀sẹ̀ sí lọ gbé wèrè Ọlọ́run ògùn gbọ́ ẹ kà tó gbọ́ láti bẹ̀rẹ̀ mo wá fi láyè kẹkẹ gbọdẹlẹ. báwọn jà ẹ̀jẹ̀ wọn lógun. ẹ bá àwọn jẹjà wọn lógun gúnlé. wọ́n kò zúúrù kẹ́mú wọn lẹ́rú. wọ́n zúúrù kẹ́tìlẹ̀ mọ́ wọn lé. ẹ sì dì mọ́ wọn. wọ́n ti ẹ̀kún ọmọ ẹni onílé. wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà. ẹ ti lè mọ́ wọn jáde àgbọ̀ níta. ẹ sì dì mọ́ wọn. lórí rẹ̀ bàbá adá. àwa Mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣe kékeré mọ́lẹ̀ kì í ṣe kékeré ní lẹ́tọ̀ àti ṣe wà mọ́lẹ̀. àti ṣàlejò gbàǹlẹ̀ Yorùbá pàtùlùhù ó fẹ́ pàrọ̀ àwọn wèrè. wọ́n kí wọ́n tó lẹ́hùn kúlù mọ́ sọ́ọ̀tì. bí tẹ́ bá ti bá wọn. sọ́ọ́dẹ́lẹ̀ má kà ló lò ibi tẹ́ bá ti bá wọn kí ni kẹ́ ẹ ṣe fún wọn sọ́ọ́dẹ́lẹ̀ má kà ló lò àfọ́ àtọ́ fàtúlùhù wọn kánà bí sọ nìyẹn ó ní ẹ pa wọn wọn bí ní ẹ pa wọn sọ́ọ́rọ́ wẹ̀rẹ̀. bí tẹ́ bá ti bá wọn. ẹjọ kí ló ń tẹ láti hide má sọ síta ẹ bóyá ń sọwọ́ yẹn pé ẹ̀yin èèyàn mi tẹ́ bá mọ sign tó ń dìbò yẹn pé ẹ bá wa kọ sí comment section ẹ bá wa kọ sí comment section wẹ́rẹ́rẹ́ gbà wá o DSS Tinubu gbà wá o Gúndé wọ́n ní kó tilẹ̀kùn mọ́ mo nílé àwọn wèrèrè o etí ló dúró bí ṣọ́ọ̀ṣì òkú. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ntó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ láṣẹ lórí ẹnìkan tẹ́ni ẹni ẹ yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n fún bẹ́ẹ̀ o ohun tẹ́ bá fẹ́ ṣe fún yàn tẹ́ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. àmọ̀dáre o.
ẹni tí ẹ àrẹ sí ẹ bẹ́ẹ̀ bá àrẹ sí ẹ wọ́n àrẹ sí. fún àrẹ sí wa mọ́lẹ́ wọ́n ní kọ́ fún àwọn ní ọ̀sán rẹ̀ sí o wọ́n ní kọ́ fún ọmọ Yorùbá láwùsàn rẹ̀ sí mọ́lẹ́ ẹ gbà wá lórí ilẹ̀ wo Ògúndé o Ògúndé o wèrèrè o Ògúndé ẹ jọ ń tọ́ra lórí show yìí ẹ bá wa like ètò yìí ẹ bá wa like ètò yìí fídíò tí mo fẹ́ play bí fídíò mẹ́jọ àbí mẹ́wàá ló wà lórí tí mo ti search kalẹ̀ báyìí tí mo fẹ́ play àwọn wèrè yìí wọ́n máa ja ogun either aláìkí ẹ̀ or aláìkí ẹ̀ wọ́n fẹ́ ja ogun wọ́n fẹ́ fa wàhálà wọ́n fẹ́ fa fìtínà àgbákò ń gbénu wọn orí ibú ń bá wọn gbé tó bá yẹ pẹ̀lú tó ń wọ̀kì ni tó yẹ kéde sí wà níta àwọn kọ́dẹ̀ wà lọ́sọ̀ olówókìbù ẹ wo ẹ jẹ́ kí. ẹ bá wọn jà ẹ jà wọn lógun. ní sòrò kó tó jà wọn lógun. ṣe sọ Mùsùlùmí. tí ẹ bá kọ̀ tí èèyàn mọ kó oṣù òjì. ẹ jọ tó bá fẹ́ kí n play ms bàbá ó ti bá wa tún gbogbo ẹ̀ tó bá wa ṣe yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ bá wa tẹ tán pọ̀ lórí ètò ẹ jẹ́ kó rìn ẹ bá wa share fídíò ẹ jẹ́ kí Tinubu rí. This is serious yo ní ilẹ̀ Yorùbá ẹ bá wa like ètò yẹ bá wa kọ comment yìí máa flow tó máa sọ̀rọ̀ rẹ flag gan wọ̀ lérí flag ṣé ní ìwé àlòkù ìrẹ́nu tí wọ́n gbé dání yẹn àgbákòmọ̀dé lórí ilẹ̀ Yorùbá àgbákòdé ẹ jẹ́ kó wà tẹ́lẹ̀ bàbá kó jọ fèsì ara wọn. wọ́n kò sún kẹ́mú ọlẹ́rú lórí ilẹ̀ bàbá wa adágún. wọ́n sùn lóhùn kẹ́tìlẹ̀ mọ́ àwọn amálé ẹ̀sìn dè mọ́ wọn. ẹni wọn kò lọ lọ́jà lórí ilẹ̀ bàbá wa kẹ́tìlẹ̀ mọ́ àwọn àgbà jáde àgbà wọn níta ẹ̀sìn dè mọ́ wọn. àgbákòmọ̀dé lálẹ́ tó àti kékeré mọ́lẹ́ èyí ṣe fi ní olóyè tó àti ṣe mọ́lẹ́. àgbákòmọ̀dé àwọn wèrè rè o. wọ́n kí wọ́n lẹ́hùn kúlù mọ̀rọ̀ sọ́ọ̀dì bí tọ́ba wọn ẹ̀ẹ́dì wọn gúnlẹ̀ sílẹ̀. ẹ pa wọn ànábì ní pa wọn. bẹ́ẹ̀ bá ní mo bá pamọ́ sí ẹ̀ẹ́dì wọn bẹ̀ ẹ̀ẹ́dì sílẹ̀ fún wọn bẹ̀. wọn bí aláya yìí Yorùbá we are ready for you guys ẹ ń ṣe èrè. mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni pé ohun tó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ bá ṣe lórí ẹnìkan ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ọjọ́ yìí o ohun tí a bá ṣe fún yàn tí a bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹni tí a bí ààrẹ tiẹ̀ tí a bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀ ló bá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ̀ọ́ olóhùn yín ẹjọ́ ẹ má bínú o ta ni ó lè ta ni olóko ẹ bá wa dáhùn o ta ló bá jẹ́jẹ́ wa ni a wà ní orí ilẹ̀ wa àwọn bàbá wa ń ṣe wọn ẹ wá gbé ẹ̀sìn Islam wá ẹ wá ní aláàyè náà ní Ọlọ́run Olódùmarè àwọn bàbá wa wá gbà yín tọwọ́ tẹsẹ̀ báyìí ẹ ti fẹ́ fi ẹ̀sìn Islam ẹ ti fẹ́ fi gba ilẹ̀ lọ́wọ́ wa ẹ wá ń pè wá ní olè ní orí ilẹ̀ wa ẹ ń pè wá ní kèfèrí ní orí ilẹ̀ wa ẹ pa wọn èèyàn mọ kó oṣù òjìire nǹkan dé ó ń bọ̀ àwọn ládẹ́gì ẹ̀rí nǹkan tí àwọn àáfàá yìí àwọn Fúlàní tí wọ́n sọ fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí òun lẹ́ ń gbọ́ yìí o wípé kí wọ́n ṣègbè wọn wá kí wọ́n tì wá mọ́lé kí wọ́n máa pa wá níbikíbi tí wọ́n bá ti rí wa ẹ mọ̀ pé tí wọ́n bá ti ṣègbè wọn wá tí ebi bá pa àwọn ẹni wọn ní àgbègbè láti ṣe mùsùlùmí tí ẹ bá kọ̀ tí ẹni ẹ ò ṣe fàtúlùmù torí nígbà tá à ń ka àwọn áyà yìí àwọn kan ní ìtukùtù ní àwọn ms bàbá ń tù ìtukùtù lólówó èkó ń tún tó bá ń tún ó máa ń fi yọ sí òun náà lẹ́yìn náà ń gbọ́ láti ẹnu àwọn àpá ìgbẹ́jẹ́ lẹ́sùn ìlànà tí ń sọ ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni àwọn àpá àtẹ̀rí yìí Fúlàní ni wọ́n ní ò mọ nǹkan tí ìjọba ń ṣe torí ìjọba ló yẹ kó ti máa fi ìyà jẹ àwọn àpá yìí
tó yẹ kí àwọn ìjọba ti máa kó àwọn àfáà yìí kí wọ́n ti máa kó wọn sẹ́wọ̀n nǹkan tí wọ́n fẹ́ ṣe fún àwa ọmọ kóòtù òjìire òun lẹ́ ń gbọ́ yẹn o tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè rí àtìsìn wọ́n á padà ṣe tí wọ́n bá ti rí pé àwọn ti pọ̀ jù ní lọ wọ́n ní àwọn mùsùlùmí àwọn ni àwọn lẹ́tọ̀ọ́ láti tì wọ́n mọ́lé láti ṣègbè wọn yín láti pa yín pé nǹkan tí àlá àwọn sọ nínú Kùránì yẹn àlá kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Ọlọ́run ló dá wa sí orí ilẹ̀ wa ló fún wa ní àṣà àti ìṣe wa ló ṣe wá ilẹ̀ lẹ́wọ̀ ó fún wa ní èdè wa tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kò ní bá wa sọ èdè Lárúbáwá èyí ò wọ ẹ jẹ́ ká jí tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè jí kẹ́ ẹ tètè padà sí ìdí nǹkan tí wọ́n ń ṣe nílé yín kẹ́ ẹ dẹ̀ lé àwọn ará bí ìdánù kúrò lórí ilẹ̀ wa àwọn ọmọ tá a bá padà fi sílẹ̀ lọ́la wọ́n á padà gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n á padà kó wọn lẹ́rú ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn jàǹdùkú ni ẹ̀sìn àwọn ajagunbalẹ̀ ni ááyà tí àáfàá yìí kà ó wà ní Suratu Tauba verse 5 ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ ṣèdè mọ́ wọn kí ẹ sì gbàdé wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronúpìwàdà tí wọ́n kírun tí wọ́n sì yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n ṣe tán láti máa ṣègbè mọ́ wa tí wọ́n máa pa wá tí wọ́n máa tì wá mọ́lé tàbí máa di mùsùlùmí ni mo fi sọ fún pé tẹ́ ẹ bá fẹ́ dìbò yan olórí ẹrù dáadáa a ní láti máa ṣe ancestral DNA fún àwọn tá a bá fẹ́ yàn ká máa rí gbígbé àti àwọn bàbá ńlá wọn ọmọ kóòtù òjìire ni wọ́n tá a bá lọ sí tó lọ jẹ́ Fúlàní gbogbo àwa ọmọ Yorùbá ló máa kú sẹ́wọ̀n wọ́n máa ṣègbè mọ́ wa títí tẹ́ ẹ fi máa di mùsùlùmí gbogbo nǹkan tó máa ṣe ló wà nínú ìwé wọn òun là ń kà fún yín pé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ẹ jí ẹ má sùn ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín kẹ́ ló máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. ẹ bẹ́ẹ̀ bàbá sálàlá ẹ jẹ́ kí sálàlá wà lé ìwà sálàmù yẹn kó máa flow sálàlá wà lé ìwà sálàmù ms bàbá yẹn ẹ jẹ́ kó máa flow kí máa rí sálàlá lé ìwà sálàmù ms bàbá sálàlá lé ìwà sálàmù ms bàbá sálàlá lé ìwà sálàmù kíkẹ́ àtọ́là Elédùmarè àwọn irúnmọlẹ̀ kó máa bá ms bàbá. ṣebí gbà tí mo jáde ń gba ẹ̀ tí mo sọ pé àwọn pípù yìí wọ́n fẹ́ pa wá ni many people ló ń bú mi ìwọ náà kà fúnra rẹ̀ jẹ́ kí n bẹ gbé wá ẹ̀dá bá wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò yìí ẹ bá bọ̀ lórí YouTube wa Yorùbáwùyí ó kọ́ tẹ́ fi ń gbọ́ wa lórí kinní náà ni Yorùbáwùyí tẹ́ fi ń wò mí lórí TikTok ẹ lọ sórí YouTube ẹ tẹ Yorùbáwùyí ó ní ẹni tó bá fẹ́ kà fúnra rẹ̀ òṣì lọ́nù kan fi òṣì láàmù kan fi pa wá nílẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ ṣe wọn mọ́lé ẹ pa wọ́n ẹ jẹ́ ká wo ìséde tán ní kí wọ́n ṣe wọn mọ́lé àgbẹ̀ mélòó ló lè lọ sí oko mọ́ ṣé wọ́n ti ṣe wa mọ́lé tàbí wọ́n ti ṣe wa mọ́lé ṣé ebi ti ń palẹ̀ Yorùbá àbẹ́bí ò ti máa palẹ̀ Yorùbá wọ́n ní ẹ ṣe wọn mọ́lé wọ́n wá ní ẹ bàdé wọ́n ní bùbá àwọn boko tí wọ́n lọ ń gbèyàn ìsìnà kí wọ́n bàdèyàn lójú títì kí wọ́n gbèyàn wọ́n bàdé wọ́n ní bùbá tàbí kí wọ́n bá síbì kan káwọn ọmọ wà ní kíláàsì kí wọ́n ya lù wọ́n kọ́ lọ kó wọn àbí kí wọ́n lọ kó wọn nínú ilé àlòkù ránù tí ní kí wọ́n kó anybody wọ́n ní ẹ fìyà jẹ wọ́n ẹ pa wọ́n títí tẹ́ máa fi juwọ́ sẹ́lẹ̀ fún Allah wọ́n ní ìtẹ́ bá fẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ kẹ́ ẹ gba ránsọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ìfẹ́ pé kẹ́ ẹ gbowó òtọ̀ràn jísíà náà pè nínú Kùránì wọ́n ní ẹ gba jísíà lọ́wọ́ ẹ̀
ṣé àwọn agbésùnmọ̀mí ń gba jísíà àbí wọn ò gba jísíà? A sọ fún yín wípé àwọn pípù yìí wọ́n múra ogun kalẹ̀, wọ́n fẹ́ bá Yorùbá jagun, wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa. Àwọn wèrè wọ́n. Now let's play this. Àfáà àkànnì. Ba akwai kiristoci ba, ba akwai Yahudawa ba, ba akwai masu ba, ni musulmi ne wa'azin musulunci da na ce muslim ne na ta'ala. Na haɗa shi ne faɗa ne. Na hana wani amma ni mutane na musulmi, muslim, sha'a man sha'a al'aba. Amma wani ya ce kai to da magana ne akwai ba sa sanda ba sa ne wani wani to mu muna halaye. Nǹkan tí ọ̀gbẹ́ni yìí ń sọ mo fẹ́ gbé wá fún yín o. Kí n bá yín kí n lè ká jáde fún yín ọ̀kínkín. Ó ní Nigeria belongs to ẹ jẹ́ kí n gbé wá fún yín kẹ́ fojú ara yín kà ní. Torí wọ́n ní àgbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún àgbọ̀n. Afẹ́fẹ́ báyìí òun ló máa ń gbé lọ. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o, afẹ́fẹ́ ló máa gbé lọ. Ẹ jẹ́ kí n bá yín gbé wá. Only Nigeria is a Muslim country, and if you don't want to accept a Muslim ticket, you should leave Nigeria because Nigeria belongs to us. Ogun ti dé. Ogun ti dé. Níjọ́ kìíní àná tá à ń sọ fún gbogbo wa pé ọmọ Yorùbá àwọn wèrè yìí fẹ́ kó wa lẹ́rú ni ẹjẹ́ adájú. Wọ́n lá fẹ́ dógun lẹ̀. Wọ́n lá fẹ́ dógun lẹ̀. Mo ń gbébọ̀ fún yín o. Mo tọ́ láti download ẹ̀ ní o. Eléyìí ló ń circulate láti ìjẹta tí mo ní mo fẹ́ wá gbé wá fún yín. Ṣùgbọ́n mo busy. Kó tó di pé àáfàá eléyìí kálá wọlé náà tí wọ́n á sọ tiẹ̀ wèrèrè ó ti get started báyìí. Ẹ jẹ́ kí n bá ó ní. Nigeria is a Muslim country, and if you don't want to accept a Muslim ticket, you should leave Nigeria because it belongs to us. Sheikh Yahya Jingi ó tún sọ to the extent wípé àwọn Christians they are infidels, that they should gbogbo ẹni tó bá ti jẹ́ Musulumi kí wọ́n put wọn in one side where they belong to. Let them know wípé àwọn làwọn ní Nigeria. Ogun dé o. Ogun dé o. Àwọn wèrèrè o. Àwọn kan dẹ̀ ti ń bọ́ta wọ́n ti ń support ẹ̀. Bẹ́ẹ̀ kó tó wá fọ́nì sí mi àbí kí tó kó surprise mi ni wípé máa yìí people have been against him láti ìjẹta tó ti sọ̀rọ̀ yìí. Bet àwọn wèrè tó ti pariwo ànábì ni ẹ pa ànábì ni ẹ pa ànábì ni ẹ pa nílẹ̀ Yorùbá nobody is speaking on behalf of àwa Yorùbá. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ èmi àti yín, does that mean wípé ilẹ̀ Yorùbá wọ́n ti fi yáwó lọ́wọ́ àwọn Muslim? So mean pé wọ́n ti fi ilẹ̀ Yorùbá yá owó ní ọwọ́ àwọn Muslim. Ẹgbọ́n tí pásítọ̀ yìí sọ kátó no ọkọ̀ yẹn kẹ́kọ̀ọ́ play fún tó play pásítọ̀ yìí. Let Tinubu recite Surah to Fatiha correctly, I will vote for him. Wọ́n ní kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n pẹ́ Mùsùlùmí ni wọ́n láti nọ́ọ̀tì. Wọ́n ní kí wọ́n ka Surah to Fatiha correctly, àwọn á dìbò fún wọn. Tinubu bò tiẹ̀ dìbò ó ti wọlé Jàgàbá 2027 ní bàbá ẹ kàn ra bọ́ lára àwọn àfáà tẹ̀bí ń pa lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹni kọ́kọ́ yín Fatiha ìgbà mẹ́rin ni ẹ máa fi kọ́ Fatiha láàrin 2-3 days ẹ̀dẹ̀ wá nǹkan àwọn bàbá wa àwọn ó ti yé yín ẹ̀la ìsọ̀yè tó gbóná ìgbà mélòó tẹ bá fi ka Fatiha ńlẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn tẹ bá win ní gbogbo Nigeria election. Ẹ wá lẹ̀ ń ṣépè
fáwọn ìjọba Nàìjíríà ẹlẹ́pẹ̀ òmu wọn asao kí ló fẹ́ mú èpè mú ìjọba Nàìjíríà dẹ́sítà bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tó kọ̀ǹpléènì náà bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èèyàn tó kọ̀ǹpléènì bẹ́ẹ̀ ti jẹ́ muslim ó rẹ̀ pé tọ́rọ̀ fẹ́ dé yìí nísìn any muslim tó bá ti ń gbọ́ àbùbù ṣọ̀ngànà tó bá ti wá bá ẹ pé kò ṣàánú ó dàbí ẹni wípé fátíà la máa kà fún wọn nísìn any muslim tó bá ti wá bá ẹ pé kíní kan ẹ máa fi fátíà ránṣẹ́ sí wọn wọ́n ní títún bá ti fáwọn ní fátíà wọ́n ní gbogbo àwọn máa dìbò fún o wọ́n fẹ́ tẹ̀sí Tinubu bí wọn mọ fátíà ká bí kò mọ fátíà ká ìgbà mélòó ni wọ́n fi ń ka fátíà ẹ ṣáà wá sọ̀yẹ̀ tó dà bàbá wa Tinubu torí èdè yòówó ṣèdè wa ẹ lè má lè ka dáadáa ẹ wá sọ̀yẹ̀ tó dà kẹgbẹ́lúra tẹ bá ka fátíà ní Tinubu bá wọlé bá bí ìyálà ìyá yín rè pọ̀n rí mọ pọ̀npọ̀n bàbá bá yín kẹ bọ́ta kẹ complain about Tinubu tí yín á yẹ tí bá rí àbùdù ló ń gbé orúkọ ẹ tó bá ní Tinubu ò ṣe dáadáa a máa wọ̀n ẹ́ lépè a máa fún yín fátíà tó bá tó fátíà 1 million a máa fún yín fátíà bàbá mi Tinubu Àkànbí bó tí ẹ dìbò ó ti wọlé bó tí ẹ dìbò fátíà ló máa yọjú ẹ máa gbọ́ sókè lórí ọ̀rọ̀ fátíà ni fátíà alálùbáríkà ẹ jẹ́ ká ṣe fátíà alálùbáríkà fátíà alálùbáríkà Tinubu máa fi wá yáwó lọ máa mẹ́ni kúrò. ọ̀nà tó tún fẹ́ gbé gbà ní. Tinubu máa fi wá yáwó lọ ká ṣe fátíà alálùbáríkà jẹ́ ká ṣe fátíà Tinubu lọ́tà everybody àti máa ṣe fátíà alálùbáríkà báàgì rẹ́ẹ̀sì ó bá di 1 million fátíà àwọn bàbá mi skul lọ fátíà máa bẹ̀ bá gbóhùn sókè àwọn wèrè o. ẹ kú ètò máa wọ ilé èèyàn wọn oríṣiríṣi ọbẹ̀ là ń rí jọ pé. àdáhùn ilẹ̀. a ti ṣàlejò gbà. ìbá ṣàlejò gbà. àwọn bàbá wa ṣe ìdá. láti Ìlọrin ní gbogbo ìkíní ti jẹ wọ́n ti pẹ́ tó ti bà sílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni o. bàbá tẹ kọ́kọ́ ṣòwò tẹ tí ẹ ṣe wọn méjì yẹn tó jọ Yorùbá bẹ́ẹ̀ yẹn. etí ẹ mọ wọ́n ṣe Yorùbá. wọ́n ṣe Yorùbá olóyún kù yóò ṣe Yorùbá. mo wo fídíò bàbá Akéwùgbà Gold níjọ́ wo ni ó ń àdírẹ́sì àwọn ọmọ wọn yí àwọn young guys tó wà bẹ́ẹ̀ wọ́n ṣe Yorùbá wọ́n múra bí àwọn nọ́ọ̀tì yẹn ni wọ́n àdírẹ́sì wọn bá wọn wí. òun gan kọ́ ṣe Yorùbá ni. wọ́n ń ṣe Yorùbá. ọmọ lórí gúgù ọmọ Mali ni. àwọn Chad àwọn Mali àwọn Sudan àwọn Sahel láti Sahel wọn yẹn wọ́n ti wọlé gidi gan sílẹ̀ Yorùbá eléyìí tó ń ṣẹlẹ̀ yìí gan tí wọ́n ti bàbá Tinubu ń yí ọwọ́ ìpadà ìgan wọn expect ẹ̀. bẹ́ẹ̀ni Tinubu yìí wọn expect ẹ̀ tó àwọn fẹ́ lò nísìnyí báyìí sẹ́rí tíríkì tó ń lò báyìí sí ni pé àwọn fẹ́ dẹ́rùbà àwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe ipe tẹ bá vote muslim bó ṣe máa lọ nìyẹn so ẹ̀rù á wá bá àwọn Christian yes ẹ̀rù á bá wọn pé muslim àwọn ń claim muslim pé muslim country in Nigeria another strategy nìyẹn báyìí o àwọn fẹ́ máa claim ẹ̀ wọ́n mọ̀ fẹ́ kó bá bàbá Tinubu pé strategy kan nìyẹn o because nǹkan tó ń pariwo yìí ó máa dẹ́rù bà wọ́n tí ò bá jẹ́ muslim yes wọ́n máa ń fẹ́ kó bá wọn ò pé ọ̀nà olùwọ́n lè gbà wọ́n ti try ti Ọ̀yọ́ wọ́n ti try ilé wọ́n ti try yẹn wọ́n tún bá wọn ní ọ̀wọ́n níṣẹ̀ṣẹ̀jà láìpẹ́ èyí tó tún jáde tó tún kúkú là á mọ́lẹ̀ ni ẹ pọ̀ wọn lọ́wọ́ nílùú o. wọ́n láì. tó kọ́ tètè mú wọn orú àwọn tó bá ti ń sọrúkọ báyìí kọ́ má kàn dákẹ́ lórí ọ̀rọ̀ wọn o kọ́ mú wọn kọ́ lọ tì wọ́n mọ́bì kan bíi ti àwọn tó kù. Burkina Faso. bẹ́ẹ̀ ni ti Burkina Faso ó kàn jẹ́ pé àwọn ọ̀tá tí bàbá Tinubu ń dojúkọ lọ́wọ́ wọn pọ̀ wàhálà yẹn pọ̀ lẹ́gọ̀ọ́
àwọn ilé fẹ́ lo ẹ̀sìn báyìí wọ́n fẹ́ fi dẹ́rù bá everybody so kí Yorùbá náà ká má sùn o ká má sùn àsùnpìyè o nǹkan tó wà nù wọn ni wọ́n ń sọ yẹn ara ń ta wọn náà ti ń sọ síta ń sìn ìkan náà mo rí nígbà some months ago ní Abẹ́òkúta ó pariwo pé kọ́wọn Haúsá máa bọ̀ wọ́n jọ nílùú ìní ní Abẹ́òkúta ń bẹ̀. mo ti ṣú ẹ̀ ó tó bí 7 months pápá mo ti ṣú ẹ̀ báyìí. ó ní kọ́ máa bọ̀ kọ́wọn jọ wá gba ìlú yìí o kọ́wọn jọ wá gba nǹkan tí wọ́n ti plan ní wọ́n bá ti fún fèrè yẹn báyìí kọ́wọn wá gba ìlú onílùú. wọ́n bo everybody ni. ẹ̀kọ́ bo everybody. tẹ́lẹ̀ nìyẹn tí ò bá ṣe pé Ọlọ́run pọ̀ ṣáà wà pẹ̀lú àwọn ilẹ̀ Yorùbá àti àwọn tó kù ní south ṣá generally wọ́n ti finish Haúsá wọ́n ti báyé wọn jẹ́ tán wọ́n fẹ́ wọ south ilẹ̀ Yorùbá náà dẹ̀ fẹ́ gbà wọlé so kán tètè wá bọ́n ṣe máa ṣe wọ́n inú mi dùn tó ń ṣẹlẹ̀ báyìí nítorí pé wọ́n ti wọlé gan fífún àwọn ọ̀dọ́ wọn tẹ́ bá rí lórí Facebook mo ń sọ fún yín ẹ máa wò pé àṣé ẹ máa wo àwọn míì gan wọ́n ń ṣe Yorùbá wọ́n kàn máa fi orúkọ wọ́n ti ń sọ Yorùbá gan wọ́n tẹ̀ tún ń bá àwọn Yorùbá dá sínú discussion gan wọ́n ti understand gbogbo treat everything wọ́n ti dúró dè wọ́n gbogbo Èkó yẹn wọ́n ti wà ń bẹ̀ dè wọ́n gbogbo eléyìí gbogbo ilẹ̀ Yorùbá ṣá. nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kí Yorùbá múra sílẹ̀ wọ́n ṣe máa flush wọn jáde àwọn tó wà nínú ilé nìyẹn eléyìí o àwọn tó wà ń talẹ̀ rílẹ̀ sí ilé lọ nínú igbó yẹn àwọn tó wà nínú ilé ọ̀rẹ́ dìlé léyìí wọ́n ti wà nínú ilé ẹ̀wọ̀ rubbish tó ń sọ orúkọ Yorùbá lẹ́nu torí confusion ló fẹ́ dálẹ̀ àwọn èèyàn àwọn Ìgbò tó ń gbé nǹkan jáde sí wọn ní Yorùbá Muslim cleric ó ti wéjì wọ́n ó ti wéjì wọ́n sí Yorùbá Muslim cleric everybody ń pè no be Yorùbá Muslim cleric na Fúlàní o ọmọ Fúlàní ni o. àwọn ti wé nǹkan táwọn máa ń ṣe nìyẹn wọ́n ti ránṣẹ́ sórí ilẹ̀ Ìgbò yẹn tí wọ́n ti ní mọ́ọ̀sì ńbẹ̀ ọwọ́ kan tí ń di Muslim wọ́n ti fọ́ wọn lówó fún sójà wọn ni orú bọ̀bọ̀ tó wà ní south yìí Asiri dòkúbọ̀ èèyàn wọn iṣẹ́ tó ti ṣe sílẹ̀ nìwọ̀n yẹn tóun bá ti máa jagun débẹ̀ yẹn wọn tó máa bá wọn kú yẹn tó máa wà pẹ̀lú tó ṣẹlẹ̀ Asiri dòkúbọ̀ tó pé mujahideen lórúkọ òun àwọn tó máa ń jagun ẹ̀sìn ṣẹ́gáyé wa báyìí ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho tó ṣí wa lójú ààrẹ ajagun lànà of Yorùbá land àdìsọ́mọ aládùúgbò God bless you ẹ bá wa gbóhùn sókè o àwọn wèrè dé o adáre o Yorùbá ṣe ẹ ti rẹ́dì ẹgbẹ́ ọkọ bèrè náà Yorùbá ṣe ẹ ti rẹ́dì àjọyìnmá ẹ kú iṣẹ́ o yes ma àwọn ọmọ mi ń kọ́ ọ adúpẹ́ o ẹ kú iṣẹ́ o àṣẹ àṣeyẹ o àṣẹ o ṣẹ́rí ìfọ́tẹ́mi kan fẹ́ sọ ní pé ẹnu òtọ́rọ̀ láti sọ pé tí bàbá Tinubu bá pọ̀ fáàtì àwọn onídìbò fún níbo lọ́wọ́ àwọn ọ̀dà àwọn eṣiṣi ẹnu bàbá Tinubu kó pa fáàtì ṣáwọn lọ àwọn náà rán lọ ní fún bàbá àwọn ọ̀dà Tinubu jà ti win ní kájà ṣe wá lè tó bẹ̀rẹ̀ wọ́n ti rò pé bíi tàkọ́kọ́ lè bá wọn mọ̀ pé Tinubu bọ́ tí ó ti kó lẹ́yìn àwọn tipẹ́tipẹ́ báyìí àwọn tó wá ń sọ pé wọ́n máa pa ni tó bá ti yà kó ní mùsùlùmí wọ́n máa pa ni wọ́n lọ dín nínú ìdílé wọn ṣé kò sí olóòṣà ń bẹ̀ kò sí kristẹni ń bẹ̀. ànábì ni apá ni o. nínú ìdílé wọn gbogbo tó wà nínú ìdílé wọn tí ò ń ṣàwọn nìkan ló jẹ́ mùsùlùmí kọ́ lọ pa gbogbo wọn wọ́n lọ pa gbogbo àwọn tó wà nínú ìdílé wọn torí pé inú ìdílé kọ̀ọ̀kan ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló máa wà ń bẹ̀ mùsùlùmí máa wà bẹ̀ kristẹni máa wà ń bẹ̀ Yorùbá ni wà oníṣẹ̀ṣe máa ń bà ń bẹ̀ Yorùbá ni wà. tó a ṣe wọ́n láti máa sọ wípé wọ́n máa pa ni tó bá ti ṣe kristẹni àbí tó ti yà kúrò ní kí wọ́n máa pa ni wọ́n ṣe láti máa sọ bẹ́ẹ̀. eléyìí sì kò tẹ̀ sí pé ẹ yà kúrò ń bẹ̀ màmí ẹgbọ́n tó ń sọ eléyìí kì í ṣe pé bóyá ẹ ṣe ìsìlámù rí ẹ ṣe ìsìlámù rí ohun tó ń sọ ni wípé gbogbo alágẹmọ oníjẹ̀bú olóòlù àwọn Ọlọ́bàtálá ó ní kọ́ńsẹ̀dì mọ́ everybody wàhálà wọn fẹ́ tẹ́ ni ṣé àwọn lè dá gbogbo ìṣà orílẹ̀-èdè kì í ṣe ìyàwó ẹ lọ wo sóyè láti bẹ̀rẹ̀ ẹ wo láti bẹ̀rẹ̀ mo ìṣẹ̀dé láti abájọ mo ti pẹ́ ẹ wo láti bẹ̀rẹ̀ ó ìṣẹ̀ṣe wa ohun tí a tẹ́lẹ̀tì gbogbo Yorùbá ni wọ́n ń rìfà sí ó tún wọ́n wá sọ wípé àìtètè mọ́lẹ̀
wípé tí àwọn tó bá tètè ṣe wa mọ́lé nísìn ó lè máa mú olóko táwa ni ó lè nínú Yorùbá àtàlejò ọ̀ràn tá a gbà. a máa ti gbà á ti ṣi àwọn èèyàn gbà wọlé o nǹkan tá bàbá ńlá wa fà sílẹ̀ rèé o tó bá jáde wọn mọ̀ sí ni a ti máa yọkà dápò ònú rẹ̀ sí o a ti máa lé wọn sígbó àwọn bàbá wa láti ilẹ̀ ló ti fà wọ́n wọlé tó gbà lálejò tọ́rọ̀ pé èèyàn ògì tí ọmọ kan fẹ́ gbà lù mọ́ a lọ́wọ́ ni o. àwọn bàbá wa wọ́n ṣe sàǹdóró fún wa pẹ̀lú àwọn òròyìn tó ń gbà lálejò. wọ́n ṣe sàǹdóró fún wa o wọ́n ṣe burúkú gidi gan fún wa gan. then ẹlẹ́ẹ̀kejì tẹ́mi fẹ́ sọ ni pé kí dáàdì wa bàbá Tinubu olódò ọdẹ wọ́n ṣọ́ra fún kí ló ti ń pè o Ṣètìmà torí bí Ṣètìmà ṣe dákẹ́rì gidi yẹn irọ́ ló ń pa o òun gan lágbèdè gbà o kọ́ ṣọ́ra fún gan o kọ́ ṣọ́ra fún bó ṣe jẹ́ pé igbákejì tọ́mọdé máa gba túgbé àpótí ìbò ní ìyá tásírà 27 kọ́ yọ ẹlòmíì ní òun ti ṣẹ́ parí nìyẹn kọ́ yọ ẹlòmíì ní kó má wà nú ẹ̀ mọ́ torí pé bó ṣe wà yẹn òun gan ló ń fi gbogbo wọn lọ́wọ́ òun ló ń kí wọn láyà wípé kọ́ máa sọ báyìí mo tútù sọ Ṣètìmà ni so kí bàbá ṣọ́ra gidi gan Ọlọ́run á fún wọn ṣe ẹ̀mí wọn á kú nǹkan kò ní ṣe wọn kò dẹ̀ ní ṣe ẹ̀yìn náà kò ní ṣàwa náà tá à ń gbọ́ yín lágbára Ọlọ́run gbogbo ìkan tó ń gbé wá pé wọ́n fẹ́ ṣe nílé Yorùbá kò ní ṣe é ṣe fún wọn ó máa wọ́ mi ní wọn ò ní lágbára wa la máa dá wa la máa borí wọn torí ìtẹ̀tẹ̀ ló máa ń lékè odò àwa la máa borí wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí tàwọn ọmọ Gani Adams yẹn tó lọ sí títí Ìbàdàn wọ́n ní àwọn fámìlì àwọn làwọn kónú mọ́tò yìí o àwọn làwọn àbí àwọn orí kìíní o 100,000 tí mo ṣì sọ́jọ́ òní tí mo bá sọ pé 100 mila tó fún tí bàbá Ọ̀ọ̀ni tó fún Sunday Igboho kìíní yẹn ń pa wọ́n lẹ́kún kiri kódà Gani Adams kó sunkúnnu yàrá gan ni kò kàn lè sún síta ni iṣẹ́ olú ẹ̀ fún àmúmọ́ra ni. Ìbúra tó wá já sí. Sunkún nínú ilé ni. Wọ́n ti sunkún nínú ilé làwọn mẹ̀ ṣe ń sunkún ta. Bóun ṣe ń sunkún nínú ilé làwọn mẹ̀ ń sunkún ta. Ọ̀rọ̀ rẹ̀ lẹ́kún nínú ilé. Ìbínú yẹn làwọn mẹ̀ fi bọ́ síta. Wọ́n fi ń lọ ṣe pé kínní. Àwọn lọ́mọ àwọn mẹ́lì kan wọ́n ṣòkan lánàá. Àwọn ti mú òun rèé o. Àwọn mú kí wọ́n lọ múra wọn. Gbogbo ẹ̀kúkú ni mo rí tí yẹ kó yarí nìṣẹ́ tí láì. Gbogbo ẹ̀ ni mo rí gbogbo ẹ̀. Wọ́n lọ múra wọn. Ara wọn ló mú. Àwọn náà fẹ́ gba 100 million. Wọ́n fẹ́ gba 100 million. Ṣebí tẹ́lẹ̀ kó tó di pé Sunday Igboho kó tó di pé ó jáde ṣebí Sunday Igboho sọ pé òun ò fowó owó rẹ̀ ló fi ń ṣe é. Òun sọ pé táwọn ìjọba ọba sáìtì kan fún òun ní 60 million. Òun ò ní jáde àbí kọ́sẹ̀ báwo ló ṣe máa fún ààrẹ ní 6 million. Iṣẹ́ tààrẹ bá ṣe iṣẹ́ ogun jíjà rẹ̀ tààrẹ. Iṣẹ́ tààrẹ bá ṣe ló máa mú káwọn aráàlú àtijọba gan kọ́kọ́ fún ní nǹkan. Bẹ́ẹ̀ni. Ẹni tó dẹ̀ ní nǹkan ṣe ó dẹ̀ jáde ó fowó ara ẹ̀ ṣé ńgbà táwọn ọba rí pé ó fowó ara ẹ̀ ṣe pé léyìí ó ṣẹ́gun àwọn dẹ̀ rí inú ọkàn wọn balẹ̀ wọ́n fún ní nǹkan tó yẹ kó fún. Sunday Igboho dẹ̀ tí ìgbowó tán wọ́n yìí máa gbà káàkiri lọ́dọ̀ wọn àwọn máa kú lọ́wọ́ ni wọ́n bá máa kú ní kọ́ kú mo máa sọ kiri kan pé kọ́ lọ so búlọ́ọ̀kù mọ́ gbáyà kọ́ bọ́ sórí tọ́mílà kọ́ bọ́ sọ́sà kọ́ máa bómi lọ. Odò ti gbó ní yẹ̀yẹ́ lọ nìyẹn. Odò ti gbó ní yẹ̀yẹ́ lọ kò wá tán. Ẹni máa wù kó fẹ́ sọ̀tà kó máa bómi lọ. Tọ́lá sọ títí tẹ́ ò bá gbà kò wúrú. Agbolé ìwọ́ gbọ́dọ̀ Ọlọ́run àrùn náà lápòlọ́wọ́ iṣẹ́ tí àwa gbà lórí kò ní ṣiṣẹ́ ṣe ọ̀sẹ̀ ní rí mú. Ẹjọ́ mo tún wá fẹ́ sọ kí ló máa ṣe rí fámọ́ kí Sunday Igboho má sùn mọ́ Gani Adams o tóró máa wọ́pọ̀ bó ṣe máa fà mọ́ra bóyá òun náà máa rówó gbà bí kan wọ́n má sùn mọ́ Gani Adams o wọ́n má sùn mọ́ rárá o ó má sùn mọ́ rárá torí má jà màsálà mọ́ obìnrin lójú ogun o ẹni bá ṣe ògùn bọ fún ó gbọ́dọ̀ sá fún ìbọn kò gbọ́dọ̀ fáyà gbangba o ló bá fẹ́ kó ṣiṣẹ́ o wọ́n má sùn mọ́ Sunday Igboho kó jọ o. Kó má sùn mọ́ Sunday Igboho kó má sùn mọ́ Gani Adams. Kó má sùn mọ́ àǹtí Gani kó má sùn mọ́ àǹtí Gani kó má súnmọ́ àǹtí Gani rárá kó má súnmọ́ Gani Adams àtàwọn àwọn kìíní àwọn ọmọ Gani Adams tó bá dẹ̀ sọ́pọ̀ fẹ́ lọ́jọ́ yìí Ìrù Ekun kó má gbà kó má gbà ó ràn wá ní Gani ló rán wọn wá òfinú tẹ́lẹ̀ wá sọ́dọ̀ Sunday Igboho kó má súnmọ́ Gani Adams àdàlú kó má súnmọ́ àdàlú rárá báwo ó dàbọ̀ yìí ẹ má fa aṣọ ọjà jà ló dàbọ̀ kó má súnmọ́ àdàlú kó jọ́ torí lọ́hùn ó jọ́ ó dàbọ̀. Ìyá yìí tó bá fi wọ́n lẹ̀ ṣé òyìn máa fà á jẹ́ yánmọ̀yánmọ́ ni. Ẹ ṣe mo dúpẹ́ o Olúwakẹ́mi thank you for your super stick àwọn yẹn máa lọ sókè àpò ṣẹṣẹ àmúra òkè ìgbà pé yóò ní gbẹ. Ẹ tó wà lórí TikTok mo fẹ́ gbé yín wọlé but ẹ send
at me màá gbé yín wọlé. I am not all about percent with gift but wọ́n report page mi làwọn èèyàn sọ pé kí n máa gba at me kẹ́ tó gòkè wọ́n ti bá gba at me tó bá fún mi ní at me wọ́n ní kò ní lè report mi so if or ẹ má bọ̀ lórí YouTube jẹ́jẹ́ kẹ́ wá pè nọ́mbà mi wà lórí Kini +1718502057 or ẹ bá wa mute kọ́ tó fi ń gbọ́ wá ń sàlẹ̀ jàre +718502057 WhatsApp call nìkan ni màá drop yín o. Kí ló dé kí ṣàlejò lórí péjì yìí náà 718502057 nọ́mbà mi lẹ̀ ń wò tó ń lọ tó ń bọ̀ yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì náà lórúkọ mi lórí YouTube mi láìkọ́ tẹ̀ ń ṣe yẹn Ọlọ́run ló mú un. àwọn wèrè rèé o Ọmọ́tọ́lá ẹ fún mi ní gift mo ti pẹ́ fún mi ní gift ẹ bá mi send at me yẹn mi ìmọ̀ túmọ̀ ẹ wọ́n láti mi yẹn ni wọ́n fi ní lè report page mi please send at me thank you for the gift but wọ́n ní at me yẹn náà fi lè report page mi àbí gift náà ṣe ni. Hello ma. ẹ jẹ́ bá gbóhùn sókè tó pè mí sórí nọ́mbà tó máa pè mí sí ẹ kú ètò. yes sir. ọ̀dọ́ àwọ̀ gbà ọ́. àṣẹ ìdìmọ̀ rẹ̀ lágbára Ọlọ́run tó gbà wá ẹran Yorùbá. Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní àti gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pápátá wọ́n gba ilé wa fún aláìpẹ́ láìjìnà yìí. Aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé ẹ sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé kí wọ́n pé àwọn èèyàn dákun kọ́ bá pín fídíò yìí kó jẹ́ ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn bàbá wa náà ẹ dákun ẹ bá wa sẹ́ndì ẹ̀sán bàbá wa tẹ́ ẹ súnmọ́ yìí ẹ mọ̀ pé àwọn ń rí opportunity wà fáwọn láti rí bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo bàbá wa ọba Olúbàdàn yẹn Olúgbọ́n gbogbo wọn pátápátá kí wọ́n lọ bá wa gbé fi hàn fídíò ibi tí màá yẹ tí arákùnrin olórí búkú yẹn ọmọ àlè yẹn ọmọ Sudan yẹn bọ́yọ̀ ọmọ Málìsì ni tó ti sọ ọ̀rọ̀ yẹn kí wọ́n dákun kí wọ́n tètè lọ bá wa gbé àwọn fídíò yìí fún wọn ní lójú ọjọ́ kí wọ́n rí àti gbogbo àwọn tí wọ́n bá mọ̀ wípé ojúlówó ọmọ ọkọ Yorùbá láwọn gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n pera wọn ní olórí oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá gbogbo àwọn bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn àwọn bàbá Wọlé Rìṣà kí wọ́n bá wa lọ kí wọ́n bá gbé gbogbo àwọn fídíò yìí kí wọ́n bá wa gbé lọ fún wọn torí kìí ṣe tá a gbọ́dọ̀ mọ dúró wò ìtọ́ yẹ kí wọ́n tètè mọ bí ẹ ti máa wá àtúnṣe sí ni ní kíákíá because èmi ò rò pẹ̀lú omi wà tó lè sọrú nǹkan báyìí tó jẹ́ ẹlẹ́sìn mi ní ilẹ̀ Yorùbá yẹn ká má ti gbọ́kàn DSS ti gbé wọ́n ti gbé nítorí wípé irú nǹkan báyìí kìí ṣe nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ ní àwùjọ iná nírú gbogbo nǹkan báyìí tó wá ń sọ wípé kí wọ́n lọ máa fún àwọn èèyàn lákàmọ́ mọ́nú ilé mọ́bi tí wọ́n bá wà kí wọ́n máa pa wọ́n mọ́ bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá DSS wọ́n sì ń gbọ́ tí màá yẹn sọ àti máa ní Haúsá yẹn náà wọ́n sì gbọ́ tí wọ́n sọ àti gbọ́ ọ̀tẹ́ pé bóyá wọ́n ti lọ gbé wọn. kí wọ́n dákun ìta afẹ́ kí wọ́n bá wa ṣe nìyẹn kí wọ́n sì bá wa mọ ọ̀nà bí bóníkálùkù ọba ṣe lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ṣe pé lóòótọ́ àwọn náà wọn ọba dì mẹ́bìnrin rí wà Nàìjíríà yẹn o torí a mọ̀ pé gbogbo wọn pátápátá kò sẹ́ni tó sọ wípé òun ọmọ jèrè wà Nàìjíríà ní gbogbo wọn èmi ọ̀sọ̀ ọ̀tọ̀ kan mi àwa táwọn pariwo yìí àwa ń pariwo fún àwọn àrọmọdọ́mọ títí wa tí ń bọ̀ lọ́la ni iná láriwo táwọn apá yìí kìí ṣe pé bóyá àwa yìí ó ní àǹfààní kan tá à ń rí jẹ nínú Nàìjíríà àǹfààní kan jẹ́ ń bẹ̀ torí gbogbo wa àlè tó pé dandan gbogbo wa gbọ́dọ̀ jẹ nínú wa Nàìjíríà tó tí wọ́n dáko nítorí wípé àwa tá a lè gba àyìnrán wálẹ̀ náà rẹ o àwa la ń pariwo yìí tá a bá àwọn ọmọ tí ń bọ̀ lọ́la yìí àwọn ọmọ tá à ń bí yìí màmá mi gbogbo wa náà mọ̀ àwọn èèyàn ò tiẹ̀ ráàyè gbogbo táwọn dojúkọ tá à ń pariwo tí ń kà wá láàyè àwọn ò tiẹ̀ ráàyè rẹ títí wọn wọ́n gba ilẹ̀ máa ilẹ̀ yẹn máwọn ọmọ wa tí ń bọ̀ wọ́n gbà mọ́ wọn lọ́wọ́ táwa ti ṣe táwa gbà báyìí wọ́n gbà mọ́ wọn lọ́wọ́ ká dákun
because irú gbogbo àwọn nǹkan báyìí ó tiẹ̀ yẹ ká tiẹ̀ ní àwọn aṣojú kan tí wọ́n tiẹ̀ dìde ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri fún gbogbo àwọn nǹkan báyìí. Gbogbo àwọn ìgbésẹ̀ yìí ló yẹ ká gbé ó yẹ ká gbé débi wípé èmi lérò tó yẹ kí ká ti rí àpẹẹrẹ kankan lẹ Yorùbá lórí burúkú máa yẹn ṣe tó sọ yẹn ká ti rí wípé àwọn ìjọba gan wọ́n ti ń dá sí ọlọ́ngbọ́ orí ilẹ̀ wa láwà náà wọn lè gbé ẹ̀kẹ́ ẹlẹ́sìn wá kẹ́ wá sọ pé ẹ gbélé wa lérí ní orí ilẹ̀ wa ìtò yẹ kó máa ṣẹlẹ̀ ni èmi ò tí ì rí orílẹ̀-èdè kan tírú gbogbo àwọn ìkẹ́rà dáadáa báyìí tó ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni orí ibú gidi lélẹ̀ confam orí ibú. ṣe irú òṣèlú wo la ṣe ní Nàìjíríà irú òṣèlú wo nù kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ẹ wò màmá mi ẹ má jẹ́ kémi ọ̀parọ́ fún yín o tí kémi ọba ti rápẹrẹ kankan tí n bá ti rápẹrẹ kankan fún tí bàbá Bọ́lá náà ti fi parí ọdún mẹ́jọ wọn ọlọ́gbọ́ èmi ẹ̀tọ́ yẹ kí n bojú rẹ̀ jẹ́ tèmi èmi ò bojú rẹ̀ jẹ́ o ọlọ́ọ̀bá gbọ́ èmi ò ti torí lórí program lórí gbogbo program oníjìmọ̀ máa ń wà sí yìí pé káwa àrùn Yorùbá ká bọ́pò lóko ẹrú iná ní mẹ́mi wà ń bẹ́ o ẹ má jẹ́ kí n parọ́ tẹ̀yẹ jẹ ṣùgbọ́n pé kí n wá má rí àpẹẹrẹ gidi ẹ̀kan fún àwa ìran Yorùbá tí bàbá Bọ́lá náà yóò fi fóun bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ń gbọ́ èmi jàkáyàká ìyá láyé lómi tèmi o because èmi fẹ́ padà sí ilé tèmi. Ó ti sú wa. Ẹ dákun ẹjọ́. Ẹ ṣe bàbá wa. Ẹ dákun ẹjọ́. Ó ti sú wa. Ẹ̀yin odi tá a wà ìyàwó wèrè dẹ̀ ní kọ́ sí àwọn tó wà nílé wọn ní kọ́ sí wọn mọ́lé kọ́ pa wọ́n kọ́ dé wọn lọ́rùn. Ṣé ìyẹn náà àwọn táwà lẹ́yìn òdìbò àwọn sọ́kọ́sọ́ wá sílé Nàìjíríà is a scam ẹjẹ́ adádúró ẹjẹ́ adádúró àwọn wèrè yẹn bá wa kó wọn kúrò nílẹ̀ o Jimmy bá wa gbó sókè lórí TikTok ẹjẹ́ adádúró ọmọ Yorùbá ṣé ẹ ti rẹ́ẹ̀dì fáwọn wèrè yìí wọ́n ní kọ́ sí wọn mọ́ Jimmy ṣe wà ń bẹ̀ bá wa gbó sókè. Ẹ kúrẹ́ dé àsìkò yìí o. Ẹ káàsán. Ẹ ṣeun. Ok, ẹ ṣì wà ń bẹ̀ nígbà náà. Ọ̀nà tó ń gbà tó jẹ́ kí àwọn karambà kí ìwọlé sí wa lára dé lẹ́fù tó jẹ́ pé àwọn gbogbo náà wá ń pàṣẹ pé kán pa ọmọ nílẹ̀. Wọ́n ní kó pa wọ́n o. Wọ́n ní dẹ́rù bá pẹ́ nílé. Ẹni sùn bàbá lórí fóònù alájọbí ló máa bú. Bàbá wa ẹni sùn lórí fóònù ọkàn wà lórí TikTok à ń gbọ́. Ẹni sùn bàbá wa máa gbé ní àgbọ̀. Wọ́n tó pa wá ká ìpè pa wọ́n dànù. Ẹ ṣeun gan. Ẹ bá wa gbé sókè lórí fóònù. Ẹ má gbọ́ wa nínú ilé, ẹ má gbọ́ wa ní báwa lóun tẹ̀sí ń gbọ́ wa tí wàá sọ̀rọ̀ sókè à ń gbọ́ yín. Ẹ ló à ń gbọ́ yín. Hello ma. Ẹ ló à ń gbọ́ yín sẹ́ẹ̀. Ẹ káalẹ́ mà. Ẹ kúrẹ́ dé àsìkò ẹ bá wa lóun tẹ̀sí ń gbọ́ wa nínú ilé sà. Ẹ wo ṣe rí gbogbo nǹkan tó ń sọ ṣe rí gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n ń jánu. Ẹ bá wa lóun tẹ̀sí ń gbọ́ wa sà. Wọ́n ń jánu ẹ ti gbọ́. Mo ti lú ẹ̀. Ẹ tí ì ṣe tán gẹ́gẹ́ sọ̀rọ̀. Ẹ tí bá wà lórí TikTok ẹ send kí ló tí fídíò mi dúdú báyìí ló ṣẹlẹ̀. Tí bá wà lórí TikTok ẹ send at me a máa gbé yín sókè. Ìmọ̀ at me yẹn. Wọ́n náà ló máa present page mi I don't know. Ẹ bá wa gbóhùn sókè tì í. Ẹ kú iṣẹ́ mà. Ẹ káàbọ̀ sà. Kò ní sú wa kò ní rẹ̀ wá lágbára lọ. Àṣẹ ilẹ̀ máa give up ẹ máa lọ máa lù yín ẹ̀yin wèrè. Alẹ́ nìkan yín. Ẹ ra mà. So nǹkan tí mo fẹ́ sọ ọ̀nà méjì ló pín sí. À ń gbọ́ yín. Ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ náà àwọn tí wọ́n ti máa ṣéwù tó sọ̀rọ̀ nílẹ̀ Haúsá yẹn tó jẹ́ Fúlàní yẹn àti eléyìí náà tó ń sọ Yorùbá tó jẹ́ pé Fúlàní ni gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tó ń dàbí pé
tí Yorùbá dán lẹ́nu wọn yẹn Fúlàní ni gbogbo wọn kì í ṣe Yorùbá. So nǹkan tí gbogbo nǹkan tí wọ́n fẹ́ dálẹ̀ yẹn wọ́n fẹ́ fi stain bàbá Tinubu ni ọ̀nà méjì ló pín sí. ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì gbogbo èyí tí wọ́n ń sọ pé àwọn ń declare muslim ticket wọ́n tí wọ́n pera wọn tí wọ́n lójijì wọ́n ti try bàbá láìmọye ọ̀nà wọn ò rí bàbá yẹn wọn ò rí fi nǹkan kan ṣe. So àwọn náà fẹ́ máa dọ́gbọ́n bí wọ́n ṣe bí ọgbọ́n àrékèrèkè tí bàbá wọn tí wọ́n lò bọ̀ látẹ̀yìn tí wọ́n fi wọlé sáwọn bàbá wa lára ọgbọ́n ẹ̀ náà tún fẹ́ lọ́jíìkì ẹ̀ náà tún fẹ́ lò nísìnyí so that kíkí ní kágbára lè fi padà wá sọ́dọ̀ bàbá Tinubu la máa bẹ̀ báyìí kí wọ́n jọ torí tọ́ lọ́hùn Nàìjíríà ò lè wọ̀ bó ṣe máa tún sọ Nàìjíríà tábàjú abẹ̀bẹ̀ lókè nígbà 1 trillion ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ Nàìjíríà ò lè work. So kí bàbá Tinubu náà rò dáadáa agbára ò gbọdọ̀ padà sí north kò gbọdọ̀ padà sọ́dọ̀ àwọn burúkú yìí tó bá fi lè padà tágbára bá fi lè padà sọ́dọ̀ àwọn pípù yìí. wọ́n á pa anybody ní náà máa pa àwọn wèrè. ìmọ̀ràn Fúlàní kò ní ṣe lórí wa o. àṣẹ. ìmọ̀ràn Fúlàní ò ní ṣe lórí wa o ẹ máa bẹ́ tó bọ̀ mà. à ń bàbá iṣẹ́ gan. Adébọ́lá mo sọ pé send out me ẹ send request kí n ṣe é sókè. ẹ tó bá ti send out me à nílé ìgbé sókè má dùn yàrá Victoria mo ti rí àtúntò tí ń náà ẹ bá wa gbóhùn sókè. ẹ̀yin tó wà lórí YouTube ẹ bá wa tẹ thumb up lórí ètò ìfi on YouTube ẹ bá wa tẹ thumb up lórí YouTube àfọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ kí ló dé èèyàn tó ń wo fídíò ìpọ̀ ju èèyàn tó kò tẹ̀ tó àfùn àbẹ́mọ Fúlàní ló ń wò wá ni ẹ pé Fúlàní ló ń wò ẹ̀kọ́ pé Fúlàní ní ẹ̀kọ́ sí comment section àbínú ẹ bá gbóhùn sókè sà yes sà. ẹ kú ètò. àjọ ń ṣètò ni. ẹ̀wọ̀n lè dáhùn lórí ilẹ̀ wa gbà àwọn ayá tètè ní mi káwọn lọ sí ìyá Yorùbá múlẹ̀ ìfẹ́ lọ múlẹ̀ ìfẹ́ lọ. àwọn ilẹ̀ wa ni nígbà tó ń balẹ̀ wa òun lè balẹ̀ wọ́n ya wọn ọ̀sán lórí. àyè tó ti gbà wọn Nàìjíríà láti ilẹ̀ náà ní náà ṣe wú tán sí yẹn. àyè tó ti gbà wọn tipẹ́tipẹ́ yẹn oṣù tí ọwọ́ wọn ti wọ kíní tèrègbè bíi Nàìjíríà. Àyílọrin yẹn a máa padà sùúrù yẹn yóò kó bẹ̀ ó kò ní níbẹ̀ yẹn. Gbogbo tẹ́wọ̀lẹ̀ owó sí ọ̀tọ̀ bí a pín tí ọ̀rọ̀ ká lọ lọ́tọ̀. Kọ́lùkálukú lọ́rùn ẹ̀ ló kù báyìí o. A lè bá àwọn èlé yìí ṣe o. Ná àwọn olóògbé yà lè bá àwọn èlé gbé. Sẹ́lẹ̀gbọ́n náà sọ̀rọ̀ yẹn pé ṣe àwọn àṣírí wọn. Ìyáwó ìbá wù àmọ́ tí àwọn ìjọba dákọ̀ wọn ní ìsìn láwọn tẹ́wọ̀n wọ́n ti kàkà ní Ìlọrin. Kẹ́jà àwọn ọmọ ìgbà tó sọ pé wọ́n sọ pé ṣé gbogbo àwọn tẹ̀lé ṣé àwọn nǹkan. Àwọn ọ̀pọ̀ ọmọ ṣẹ́ kéwú mẹ́wọ̀n wọ́n sọ pé lékeré kan nílọrin lékeré kan lọrin Fúlàní mú wọn tí ó bá sí bẹ́lẹ̀ lọ́wọ́ wọn kò sẹ́nu Yorùbá mi. Bẹ́lẹ́pọ́dé àrà kò sí bẹ́lẹ̀ Ọlọ́run. wọ́n tún sọ̀rọ̀ òwe tí ó bá sí bẹ́lẹ̀ lọ́wọ́ wọn. àwọn ọmọ Fúlàní kan pọ̀ òwe kan jọ kan níjú mu ó ní akíndandani ọmọ tí fagbọ́n ràgàsá. kí lẹ wí. ọ̀pọ̀ Yorùbá yẹn. akíndandani. ó ní akíndandani ọmọ tí fi àgbọ̀n ru àgàsá. kí ló ń jẹ́ àgàsá? lọ́mọ Yorùbá bí ọ̀dà bí pé ọ̀gbìn bí àgbọ̀n bí apẹ̀rẹ̀ tí ẹ gbé. apẹ̀rẹ̀ lágbọ̀n kí ló ń jẹ́ àgàsá? ẹ̀yin èèyàn wa kí ló ń jẹ́ àgàsá kí ló dé tí kọ́mẹ́ntì ṣáà wà lórí YouTube ṣá ẹni sùúrù táṣì wà ní live lórí YouTube kí ló dé kí ló ń jẹ́ àgàsá náà? hello. tó yẹ pé hello. kí ló ń jẹ́ àgàsá? tí nga gbọ́n ru àgàsá dán ó dàbí nǹkan tí ò lè dúró nínú àgbọ̀n. bí kankan tí ò lè dúró tí ó fi àgbọ̀n rù ká pé dìde ni kí ẹ ti lọ fa àgbọ̀n pọnmi lódò. ṣùgbọ́n àwọn tó gbé Yorùbá dáadáa wọ́n tó lè bá yín tú ìtumọ̀ dáadáa jù báyìí. ẹ jẹ́ ẹ̀yin wọ́n tó bá bọ̀ tó fún àgàsá bá wa kọ́ sí comment section akíndani ọmọ tí ń fa àgbọ̀n àgàsá lẹ́nu ọmọ Fúlàní èmi Yorùbá gan mi ò ọmọ Fúlàní kí ilẹ̀ Yorùbá wọn bu sí bàbá wọn ó dà wọ́n tó fẹ́ Yorùbá ìyá tiẹ̀ Fúlàní pọ́nbílẹ̀ ni wọ́n ti kàyọ́nṣe gbẹ̀ tán pọ̀ nílẹ̀ Yorùbá ẹ máa wò wọ́n pé wá pé Yorùbá ni wọ́n pé ṣé Yorùbá o àwa tó jẹ́ Yorùbá nìkan ṣé torí kan ṣe Yorùbá ni pé
kó mọ ṣe ẹ̀jẹ̀ kó mọ wo ẹ̀jẹ̀ wò ká mọ DNA test gbogbo àwọn jẹ patient ọjọ́ káṣọ DNA test ẹgbẹ́ wọn ti DNA test fún àwọn àìtọ́jẹ́ Yorùbá náà pé òrìṣà Yorùbá lè lé àwọn ní kó máa wà lórí ọba Fúlàní ìjọba ni ó ti jẹ baálẹ̀ nílẹ̀ Yorùbá Fúlàní ti jẹ gọ́fúnà tí ti ń lé gọ́fúnà tó ti ń lé state káàkiri nígbà káàkiri bóòdù ọwọ́ kíní òṣèré wọ kíní gbogbo ìyapa àwọn títí ní bọ́tọ́bọ́tọ́ tí ó fẹ́ bá àwọn kọ́wọ́ gbogbo ẹ̀ káàkiri ìrọ̀nà lọ kọ́wọ́ gbogbo ẹ̀ dànù àwọn ẹranko làwọn ilé báyìí gbogbo tó ń sọ tó ń kó sẹ́yìn ẹ̀sìn tẹ́ ọ̀pẹ́ ẹ̀sìn nípa ẹ̀sìn kọ́ ni wọ́n ń ṣe lórí ní wọ́n fẹ́ gbalẹ̀ ni o wọ́n fẹ́ gbalẹ̀ ni o nílẹ̀ o nílùú ìyá Yorùbá wọ́n ti gba Morocco wọ́n gba Egypt yẹn kúndùn bẹ́ẹ̀ ní Egypt tẹ́tẹ́lẹ̀ o Algeria yẹn ló ní o o ṣé wà ní Tunisia káàkiri o ìbọn yẹn ló ní o wọ́n gbalẹ̀ ni o wọ́n àwọn gbọ́ gangan pé àríwá gangan wọ́n ilé wa gbà yẹn lọ. bẹ́ẹ̀ni. mo gbọ́ pé ilẹ̀ Yorùbá tó gbà yẹn lọ mo gbọ́ pé adé bùtùmọ̀ náà sọ ó dé Mali. bàbá wa yìí. pẹ̀lú sọmọ Nàìjíríà o ó ní Egypt orí Yorùbá lónìí. bẹ́ẹ̀ni agbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ tó ń pè yẹn ní sùkẹ́rì ìdílé. ẹ wo báyìí ṣe ń pariwo yìí ẹni tó ń pè yẹn stop náà ẹ jáde lórí péjì níjà rẹ. màá blọọkù yìí o kí n ṣàlejò lórí péjì yìí o ìyàwó àtúntò yẹn bá wa gbó sókè ẹ kí ẹni tó ń pè yẹn kí n ṣàlejò lórí péjì máa ṣáyín sí blọọkì ni o ẹ ká lè jò ní sinmi gbọ́ yẹn ìyàwó àtúntò yẹn bá wa gbó sókè o ìyàwó àtúntò yẹn àṣẹ wà ń bẹ̀. ẹ tó bá kí n ṣàlejò lórí péjì ló wà ti pèjì ẹ̀kan abẹ́ méjì ló máa drop a máa ṣáyín sí blọọkì ni wọ́n pàrọ̀ àtàǹsì tí ò mọ protocol wa àti gbọ́ yẹn tẹ̀yìntẹ́ mo protocol tẹ́ wọ́n máa pèpèpèpè máa blọọkù yín ni àbí kí ni kẹ́ lọ sọ fáìnì $1 million ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ wọ́n á rí sọ ọ̀nà àjẹ́ kan rí sọ. $1 million ẹni fan tó bá ti pèpèpè tó stop àbá mi ẹ̀ ní sórí burúkú wọ́n ní kán ṣe wa mọ́lé o àwọn ọmọ máa ń gbé. ẹ mọ̀ pé ara àwọn ọmọ àlè Yorùbá náà nìyẹn. eléyìí ọ̀ṣọ́mọ Yorùbá tẹ́jọ́ Yorùbá lójú yín ni. ara àwọn ọmọ àlè. ṣẹ́rí nǹkan tó máa ń dùn èmi ẹ mọ̀ pé mo ti kò ń ṣàìmọye gbà ni mo ti sọ lórí ètò yín. ṣẹ́rí èdè wa tó lọ́hùn fún àwa Yorùbá yìí wàláhì ó ń kú bá wa ó ń kó bá wa gidi torí ó wà ṣípà láti gbọ́ òun ló wà ṣípà láti gbọ́ lágbàáyé ní the whole world. ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ó dàbẹ́ ní pé orí ètò yín náà ni lẹ́nìkan ní woman kan ti sọ pé tó bá máa fi di yíya 2056 Yorùbá máa jẹ́ global speaking language one language global speaking language ní the whole world pé kò sí school tí wọ́n ti ní máa kọ́ Yorùbá. wọ́n dẹ̀ ti wá ń kọ́ Yorùbá láti US yín yẹn tí wọ́n á kọ́ ìlú àìbí wọ́n wá láti UK wọ́n wá láti Germany. so èdè yẹn ó dàbẹ́ ní pé èdè yẹn gan kó bá àwa fún ara wa nígbà tó kan ọ̀rọ̀ ṣoṣo inú mi dẹ̀ dùn pẹ̀lú bí rẹ́fúrẹ́ǹdì tó pásítọ̀ tó dá wọn lóhùn yẹn tó ní the shameless northern state tó jẹ́ pé ẹ̀yin máa play video ìgbẹ́kẹ̀ méjì sọ̀rọ̀ sí ni in the whole world. máa play video I have the video here. so ó dùn mọ́ mi nínú gan pẹ̀lú ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ kí ló dé tó jẹ́ pé akọ̀dé máa nira wa lára àwọn ẹni tí wọ́n do language tí wọ́n sọ̀rọ̀ yẹn fún ìlú Saudi wọn lọ́hùn ni. a ní rí Dubai lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.